A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ Jímọ̀, ọjọ́ 21 nínú oṣù kínní ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nigeria Labour Congress NLC, àwọn ọmọ ni wọ́n ti sọ ọ̀rọ̀ wọn wípé eléyìí tí wọ́n fi kún owó ìpè àtẹ̀jíṣẹ́ àti àwọn ohun tá à ń ṣe lórí ẹ̀rọ alágbèéká wa ìdá 50 nínú 100 jẹ́ ohun tó jẹ́ ìbínú àti ọ̀nà láti mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó sì lòdì sí ọ̀pọ̀lọpọ̀ òfin ní orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún ti sọ di mímọ̀ wípé ní àsìkò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí, wọ́n nílò àwọn ohun tí ó máa fi inú wọn ní ìtùnú, tí ó máa fi ọkàn wọn balẹ̀, ìdùnnú tòun ti ẹ̀rín sí wọn lójú àti lọ́kàn ni, kì í ṣe ohun tí ó mú ìnira ìpayín keke bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ń ló yẹ kí ìjọba ilẹ̀ yìí tó ń ti àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan tún máa gbé ìgbésẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde láti ẹnu alukoro fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè yìí, eyín ọ̀gbẹ́ni Benson, èyí tó fi ọ̀rọ̀ náà léde nílùú Àbújá lánàá, tí í ṣe olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà, lórúkọ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́. Wọ́n ní àwọn ò faramọ́ ìdá 50 nínú 100 àfikún owó ìpè, owó àtẹ̀jíṣẹ́ àti owó dátà ní orí ẹ̀rọ alágbèéká, èyí tí àjọ NCC tí wọ́n fi ọwọ́ sí fún àwọn ilé-iṣẹ́ èyí tó ń pèsè àkókò ìbáraẹnisọ̀rọ̀ ní orílẹ̀-èdè yìí. Àwọn ẹgbẹ́ NLC sọ wípé bí wọ́n bá tiẹ̀ fi kún owó náà, kò yẹ kó ju ìdá 5 eléyìí tí wọ́n mọ̀ sí 5% yàtọ̀ sí 50 eléyìí tó ṣe 50% tí wọ́n fi kún. Wọ́n ní ìdá 50 yìí yóò kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí, èyí tó jẹ́ wípé oníkálukú wọn ló ń tiraka láti jẹun lójúmọ́. Pẹ̀lú bẹ́ẹ̀ náà ni wọ́n tún ra àkókò ìpè sórí fóònù wọn láti fi ṣe ọ̀kan sí kejì lọ́nà iṣẹ́ òòjọ́ wọn. Wọ́n ní ìdá 5 péré ìlẹ́gbẹ́ òṣìṣẹ́ fọwọ́ sí o, bí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí, àjọ NCC àti àwọn ilé iṣẹ́ tí wọ́n ń pèsè àkókò ìbáraẹnisọ̀rọ̀ bá kọ̀ jálẹ̀ láti tún ìpinnu wọn yí padà lórí bí wọ́n ṣe já kiná ọ̀hún kúrò ní ìdá 50 wá sí ìdá 5 èyí tí àwọn fọwọ́ sí yìí. Wọ́n ní ìwọ́de tí ó mì orílẹ̀-èdè Nàìjíríà tìtì yóò wáyé lórí ọ̀rọ̀ náà tí ó bá fi di ọjọ́ ìṣẹ́gun, tí í ṣe ọjọ́ 4 nínú oṣù kejì ọdún 2025 èyí tí a wà nínú rẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Ògùn ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn, pàápàá jù àwọn tí wọ́n ń gbé lẹ́nu ìloro tí wọ́n ti pààlà pẹ̀lú àwọn ìpínlẹ̀ bòmíì tàbí àwọn ilẹ̀ adúláwọ̀ èyí tá a mú létí láwọn àyíká gbogbo ní ìpínlẹ̀ Ògùn, wípé kí wọ́n yọ ìmọ́tótó láàyò. Bákan náà kí wọ́n sì dájú pé gbogbo àwọn kòtò ìdáminù tó jẹ́ gerege ti ìjọba àti àwọn ojú òpópónà tó jẹ́ ti ìjọba tí wọ́n ṣẹ̀túnṣe tó bá ń bẹ ní àwọn agbègbè ìloro ibi wọ́n ti pààlà yìí, ó gbọ́dọ̀ wà ní ìmọ́tótó ní tónítóní. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde lásìkò tí alámòjútó fún ọ̀rọ̀ ìmọ́tótó àyíká ọ̀gbẹ́ni Ọlá Ọ̀rẹ́sànyà tó ṣe àbẹ̀wò sí àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti pààlà pẹ̀lú ìpínlẹ̀ Èkó, àwọn agbègbè bíi Òjòdú Abíọ́dún sí Òjòdú Bágà, bákan náà Dènró, bákan náà Ìṣàṣe àti Alágbolé Àkútè, Láǹbẹ́ tó fi dé Ìjókòó àti àwọn àyíká rẹ̀. Ni wọ́n ní gbogbo àwọn àyè yìí ní ìjọba ìpínlẹ̀ Ògùn ṣẹ̀la àwọn kòtò ìdáminù sí tó ń tẹ àwọn ojú òpópónà tuntun tí wọ́n ṣẹ̀ ṣe. Wọ́n ní nípa ṣíṣe ìdọ̀tí sí àwọn kòtò ìdáminù yìí, dídà àwọn omi ìdọ̀tí sójú òpópónà yóò ṣe àkóbá ọ̀pọ̀lọpọ̀ fún ìmọ́tótó àti lílọ bíbọ̀ ọkọ̀, àti bákan náà tó bá di ní àsìkò òjò yóò ṣe ìdíwọ́ ìdènà fún omi àgbàrá láti sàn nínú àwọn kòtò ìdáminù. Ọlá Ọ̀rẹ́sànyà wá ṣe ìkìlọ̀
wípé agbègbè yòówù tí wọ́n bá ti dé ní ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n kọ̀ láti mú ìmọ́tótó ní ọ̀kúnkúndùn, wọ́n ní gbogbo àwọn ènìyàn tí wọ́n ń bẹ láwọn agbègbè ọ̀hún ni wọn yóò fi mú kàtà òfin ìjọba lórí wípé ọ̀rọ̀ ìkìlọ̀ ni wọ́n sì ní ohun tí wọ́n nífẹ̀ẹ́ ìjọba yóò gbọ́dọ̀ ṣe kìlọ̀kìlọ̀ rẹ̀ kí wọ́n má ṣe fún ìjọba kó má di pé páńpẹ́ tàbí tàkúté ìjọba yóò gé àwọn ará ìlú ọ̀hún tó kọtí ọ̀gbọ́n sọ̀rọ̀ ìjọba lọ́wọ́ o. Ẹgbẹ́ òṣèlú APGA ni wọ́n ti fi ẹ̀sùn kan igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Atiku Abubakar lórí gbólóhùn kan tó jáde lẹ́nu Abubakar lọ́sẹ̀ èyí tí a wà nù rẹ̀ yìí nílùú Àbújá wípé ìjọba tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ yìí ti ẹgbẹ́ òṣèlú APC ààrẹ Tinubu wípé wọ́n fún àwọn alátakò wọn ní mílíọ̀nù lọ́nà 50 náírà owó panumọ́ owó kọ́bẹ̀wò lójúnà kí wọ́n lè ráyè láti wọlé sórí ipò nínú ètò ìbò èyí tó wáyé. Ẹgbẹ́ òṣèlú APGA tí wọ́n fi ẹ̀sùn kan Atiku Abubakar wípé ọ̀rọ̀ náà jẹ́ ọ̀rọ̀ èyí tó burú jáì tó sì jẹ́ irọ́ eléyìí tó jìnnà sí òtítọ́. Wọ́n wá pe àkíyèsí Atiku Abubakar wípé kí bàbá òun máa wo ọ̀rọ̀ kó tó sọ àti wípé gbogbo ọ̀rọ̀ tó jáde ní ìgboro ẹnu Atiku Abubakar yìí ṣòǹjẹ́ ó ní àwọn ẹ̀rí máa jẹ́mi nìṣó eléyìí tó lè tẹ́ pẹpẹ rẹ̀ tó fi hàn wípé lótìtọ́ òun lódodo ní ẹgbẹ́ òṣèlú APC tòun tí ọmọ oyè wọn Bọ́lá Tinubu ni wọ́n fún àwọn ènìyàn lówó kọ́bẹ́ owó gbà má bínú tí í ṣòwò ẹ̀yìn lórí kí wọ́n lè ráyè bọ́ sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú APGA èyí tó gbé ọ̀rọ̀ náà léde láti ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ ọ̀hún èyí tó fi ọ̀rọ̀ náà léde ọ̀gbẹ́ni Máàsì Ẹ̀jímọ̀fọ̀ èyí tó fi ọ̀rọ̀ náà sí ìta fún àwọn oníròyìn níbi ìpàdé àpérò ráńpẹ́ kan tí Atiku Abubakar ṣe pẹ̀lú àwọn oníròyìn nílùú Àbújá. Ní bàbá àwọn ti sọ àwọn ọ̀rọ̀ náà jáde tó sì jẹ́ ọ̀rọ̀ àbùkù gbà àtorí wípé òkú ọ̀run nìkan lèèyàn lè parọ́ mọ́ èèyàn kì í parọ́ mọ́ alàyè. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú APGA tó ń tẹ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò yòókù yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú èyí tí Atiku Abubakar wà nù rẹ̀ nìkan ló wẹ̀ tó yán kànkan. Wọ́n ní gbogbo àwọn ẹgbẹ́ alátakò yòókù sí ẹgbẹ́ òṣèlú APC pátá ńlọrọ̀ ọ̀hún tabá ńlọrọ̀ ọ̀hún bà ó. Wọ́n wá ní bí Atiku bá ní ẹ̀rí máa jẹ́ mi nìṣó lórí ọ̀rọ̀ náà. Wọ́n ní àbùṣebùṣe bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní a jẹ́ wípé ọjọ́ orí àti àgbà ní da Atiku Abubakar láàmú bẹ́ẹ̀ sì ni kò mọ ohun tó ń sọ mọ́ o wípé ọ̀rọ̀ búburú gbà ló jẹ́ǹde lẹ́nu Atiku Abubakar. Ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó kalẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ti ju arábìnrin kan èyí tí wọ́n mú fún ẹ̀sùn wípé ó kó àwọn ọmọdébìnrin mẹ́ta kan lọ sí orílẹ̀-èdè Ghana pẹ̀lú irọ́ tó pa fún wọn wípé òun fẹ́ lọ bá wọn wá iṣẹ́ ajé tí ó máa pọ̀ owó sí wọn lápò dáadáa káwọn náà lè jẹ́ èèyàn pàtàkì láwùjọ láláìmọ̀ wípé iṣẹ́ òwò nọ̀bì ń ló kọ́ àwọn ọmọbìnrin tí í ṣe ọmọ ọlọ́mọ mẹ́tẹ̀ẹ̀ta àwọn ṣe ní orílẹ̀-èdè Ghana. Arábìnrin náà èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Rejoice John ṣùgbọ́n tí wọ́n mọ̀ sí Success òun nílé ẹjọ́ ọ̀hún ni wọ́n ti ní kí wọ́n lọ fi pamọ́ o sínú ọgbà àtúnṣe Kirikiri èyí tó ń bẹ ní Ajégúnlẹ̀ Àpápá ní ìpínlẹ̀ Èkó lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kàn náà. Ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ èyí tó rojọ́ tako arábìnrin Success yìí nílé ẹjọ́ náà èyàn ọ̀gbẹ́ni UI Ẹ̀gúnnù ló sọ di mímọ̀ wípé arábìnrin náà hùwà búburú náà ní nǹkan bí oṣù keje nínú ọdún 2024 sí oṣù kẹsàn-án ọdún 2024. Wọ́n ní síwájú oṣù keje yìí ni wọ́n ti ń gbọ́ fèrèfèrè láti inú oṣù kẹfà nínú ọdún 2024 kó tó di pọ̀wọ́ pálábá rẹ̀ ségi. Lákòótán wọ́n kó ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ láti inú oṣù kẹfà wọ oṣù kẹsàn-án tí gbà náà ni wọ́n ti fi sí àpamọ́ o kó tó di wípé wọ́n gbé ìdájọ́ rẹ̀ sókè nínú ọ̀sẹ̀ èyí tó tẹnubẹ́pọ̀ yìí níbi tí wọ́n ti ní kí wọ́n lọ fi pamọ́ sínú ọgbà àtúnṣe Kirikiri tí wọ́n sì sún ẹjọ́ rẹ̀ sí ọjọ́ 5 nínú oṣù kejì ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí láti tún ẹjọ́ náà gbọ́.
mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ní àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn ògúnnágbòǹgbò igi èyí tó gbé ẹ̀ka amúlùúdùn dúró ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Charles Oputa, tí gbogbo èèyàn mọ̀ sí Shally Boy, òun mà ń ló ti sọjú ìwòye rẹ̀ lórí fàákájà rògbòdìyàn àti àwọn ọ̀rọ̀ tó ti ń lọ láàrin ìrìn àjò ìfẹ́ Two-Face Idibia èyí tí wọ́n mọ̀ sí Two Baba tó ń ti ìyàwó rẹ̀ Annie Idibia báyìí. Shally Boy tó sọ̀rọ̀ náà lásìkò tó ń fi ara hàn nílé iṣẹ́ amóhùnmáwòrán kan TVC ní ìpínlẹ̀ Èkó lọ́sẹ̀ yìí ń ló bẹnu àtẹ́lu ìwà àti àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu Two-Face wípé àtòun àti ìyàwó òun wọn yóò kọra wọn sílẹ̀ tí oníkálukú yóò pín gàrí tí wọn yóò máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ó ní lótìtọ́ àti lódodo, ó ní ìkànnì ayélujára yìí ló ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àtìlẹ́yìn ló sì ti sọ ẹlòmíì di olóríire. Ó ní bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ ṣe àṣìlò agbára ayélujára bí kò ṣe wípé ká lò lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ o. Shally Boy ní tòun bóun bá kọ ìyàwó òun sílẹ̀ lónìí, ó ní kò sí ẹ̀dá alààyè kankan, kò sí ẹ̀dá èèyàn kankan lábẹ́ òrùlé ọ̀run yìí tó lè mọ̀ wípé àtòun àtìyàwó òun wọ́n ti kọra wọn sílẹ̀. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní gbólóhùn asọ̀ fàákájà kékeré ló máa ń wáyé o láàrin òun àti ìyàwó òun. Shally Boy ní kò sí ẹnikẹ́ni tó mọ̀ sí pé ìjà wáyé. Ó ní bó bá di lóru òun yóò pe ìyàwó òun mọ́ra tí wọn yóò sì yanjú rẹ̀ bí ìtàn bí ìnùbí tí etí kẹta kò ní gbọ́ o bèlè tàsé tí àwọn yóò fi sórí ìkànnì ayélujára. Ó ní lótìtọ́ inú òun ò dùn sí ìwà òun, inú òun ò sì dùn sí bí ìrìnàjò ìfẹ́ wọn bó ṣe rí, nítorí wípé ó jẹ́ nǹkan tí máa ń dùnyàn jọjọ kí àárín àwọn olólùfẹ́ méjì tó ti ń gúnrégé tẹ́lẹ̀ kó di nǹkan tí ó bàjẹ́. Ó lámọ́ pẹ̀lú rẹ̀ òun yóò sọ fún Two-Face láti ṣe sùúrù pẹ̀lú gbogbo àwọn ènìyàn tí wọ́n ń bẹ lẹ́ka múlùúdùn láti lo ìkànnì ayélujára bó ti tọ́ àti bó ti yẹ. Kì í ṣe gbogbo ohun tí bá ń ṣe ni lábẹ́ aṣọ là ń fi síta lórí ayélujára. Gẹ́gẹ́ bí Shally Boy bó ti sọ̀rọ̀ ọ̀hún tó ń tọrọ àmọ̀ràn tó gba àwọn ènìyàn lápapọ̀. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ tún rìn míì, mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́ o. Àmín. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.